bá lọ̀yàn mi kọ mẹ́jẹ nínú ìrere ti Máàkù orí kọkànlá ẹsẹ̀ ìkẹtàlélógún lébẹ̀ ìkọ́ni nínú rin o kó bá wí sókè nì wí ké ṣídí kó ti rírà bàtà tóní kó ti tóbi tóní kó bá pa á láṣẹ wí ìwọ òkè ṣídí kó kó lébẹ̀ nì kó kó lójú ọ̀nà mi lọ ẹtọ́ ni mo wí hàn yín wí òkè nì á ṣípò padà ọ̀rọ̀ Jésù Kristi ṣọ̀rọ̀ erémọdé ṣàwàdà nǹkan Ọlọ́run bá ti sọ jáde kó gbàmú wí òtítọ́ ni kò jẹ́ pé yọ̀ lọ láàrin iṣẹ́ owó òkè ṣídí òun ni ọ̀rọ̀ òṣìtí àtọ̀rọ̀ yànjú ti òní owó òkè kó bá ké sókè tí wọ́n mọ̀ wí òkúta àti erùpẹ̀ kó ga òun náà ìpèlè òkè ṣọ̀nìyàn o ṣùgbọ́n lójú tẹ̀mí kó bá lé ohun tẹ̀mí á sọ̀rọ̀ sún kọ lẹ́mí á dẹ̀ sọ̀rọ̀ sún kẹ́ ẹ̀ lẹ́mí agbára nínú ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ tí mo wí sí ẹ̀mí ni ìhùyè lè dẹ̀yìn kàn ìpè lókè òkè lè dàbí ùdíọ́ ùdènà nǹkan fẹjú mọ́ ni kò dèrò ibà ni nǹkan mòdìwọ̀n gbèdéke kò mí sórí ayé ọ̀nìyàn òkè ni nǹkan jẹ́ pé á mú kété èròǹgbà ọkàn rẹ bí wọn ààyè ìyẹ̀ kó gbé kawájú rẹ nì á fẹ́ mọ̀pin sí á fẹ́ bẹ́gi dínà òṣèrere òkè ó dèrò ibà ni ọba àlá ọní àlá ohun àyèyẹ èròǹgbà àyèyẹ ọba ayé jẹ́ ẹ̀kẹ́ ṣe pé àbá jẹ́ nìkan apákú pátápátá kọ̀ọ̀nìyàn bá ti mọ̀ lè gbàgbọ́ òkè ọ̀dá ọṣẹ́ ọ̀nìyàn ọ̀dá ọ̀rẹ́ dúró òun ló amúrí àṣetì àkọ́pàtì ọ̀dá ó lé kò ti dá ọ dúró kòkè ṣe òdènà fún òtẹ̀síwájú òtẹ̀síwájú nínú kọ̀ọ̀nìyàn bá ṣe kò yẹ kí a lọ aṣọ wá kí ẹ lọ aṣọ wá kòkè bá ti yọ dúró síbẹ̀ bá ìlọ́ni nílé ya obìnrin lókèèrè kọ́ ẹ̀dẹ̀ ya èyìn èsì bí ké rú ọ̀nì bá ká wá lọ ṣíwòrò òkè ọ̀rẹ́ òtara ọ̀nìyàn ọ̀rẹ́ sílẹ̀ lójú ọ̀nà òṣẹ́gun àti òṣèrere kòkè ṣe òkè kọ́ bá wájú ọmọ ọ̀nìyàn ọmọ àmì wí sèyìnsúlé 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 kò gbàgbé nípa ète rẹ kò mú ọ ojú ògbéra lulẹ̀ wíwèé mọ́kò wíwèé mọ́dò wíwèé mẹ́rùn ṣẹ́ òkè ajákun wí ọ̀hún bẹ́ẹ̀ yí wí sọnà lébẹ̀ẹ́ ni o kò sìyìn sí ilé ṣùgbọ́n fún irákọjẹ́ ti Ọlọ́run wọ́n láti dìde lórí kòónì kọ́ wí sétí ọ̀rà rẹ wí kọ́ Ọlọ́run bá lẹ́yìn rẹ o wí lòdìwọ̀n nǹkan bá jọmọ́ òkè lówájú rẹ àtẹ̀gùn ni wàá mú ṣe kí òun kò á kọ̀ wàá kọ́ láti mọ́ra ti Ọlọ́run ayérayé wàá kọ́ láti mọ́ra ti apá ayérayé kò jẹ́ pé èsùn láyé o kò yóò dì lọ wàá yá dúró sórí àpáta ayérayé kì í ṣe Jésù Kristi wàá fọhùn ire wàá fọhùn tàṣẹtàṣẹ wàá fọhùn tẹ̀mí Ọlọ́run wàá rí wí sí òkè nì kò ṣe lójú ọ̀nà mi ẹgbẹ́ òun gbà
ọ̀nìkè lẹ́yìn mi ó jọ nìkẹ́ nínú rẹ lọ mẹ́wàá rẹ ètò bá wàjà kó ńlá lẹ̀ gàràgà pẹ̀lú agbára ọlọ́run wàjà kó pàṣẹ kó òkèèrè kè kó lójú ọ̀nà rẹ kọ́ba yóò dé alẹ̀ ò lérí báà nìna tí jagun ayé o kọ́ba mọ́ a jẹ́ kí òkè ayé rẹ òkè díọ̀kè lójú ọ̀nà rẹ kọ́ba mọ́ èso ká paná ohun àyẹ̀ kó gbé ka wájú rẹ o gbọ́dọ̀ lẹ́rùn ara rẹ ẹ̀rùn ìgbàgbọ́ wàá dẹ̀ pàṣẹ wàá wí wọ́ òkè o ṣìdí ibi kan bá ti darí ẹ̀ sí kó ṣinú òkun ni kó ṣinú gbólúgbó ni ibẹ̀ là yà sí o yẹun kó bá ti gbọ́rúkọ Jésù Kristi odi Jẹ́ríkò gan lẹ́jẹ̀ ó padà wó ìyẹn ọmọ Ísírẹ́lì tẹ̀síwájú òjò lórúkọ mi ọmọ àbálábí tán pẹ̀lú àtìlẹ́yìn Olódùmarè mo wí hàn owó òkè ṣìdí ire o.